MC Olúọmọ pín kòrónà méjì fún àwọn òṣìṣẹ́ báǹkì kan ní ìlú Ìjòkò. Ní kété tí ó ti ìlú China dé ní ọ̀rọ̀ bá di yam pepper scatter. You were not informed to continue. Ọba Olúwo yóò fi àga ẹ̀sẹ̀ gbága pẹ̀lú Anthony Joshua ní ọjọ́ Sunday burúkú kan tí Olódùmarè kò sáìnì ní ìlú Ìpẹ̀tù. Ìròyìn kúmọkùmọ sọ wípé àwọn tí ẹ ò lè rí tíkẹ́ẹ̀tì ẹ̀sẹ̀ náà rà lọ́wọ́ wọn rèé o. Ọba Lámídì Ọba Adéyẹmí Aláàfin Ọ̀yọ́, Wọlé Ṣóyínká di Pòfẹ́sọ̀, Dan Kasim nílọrin, Màmá Pasuma, Ìyá Ìsìlá nílùú London àti Naco supermarket. Fẹ́mi Fálànà fi ilẹ̀kùn tírẹ́ẹ̀nì mú Jídé Kòsọ́kọ́ lẹ́sẹ̀ nítorí ẹ̀wà ìbejì ọmọ Fúnkẹ́ Akíndélé. Ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o. Ga o, kí ni Ọ̀gájídé náà wà lọ síbi ẹ̀wà ìbejì láì sọmọdé? Kí ni máa mú pẹ̀lú ẹ̀? Ẹ ǹlẹ́ ń bẹ̀ òun, Pòfẹ́sọ̀ Ògúnléjà Wúdẹ̀ ló ń kí yín. Aláṣejù bàbá Jẹ́nrọ́lá ti fi ẹsẹ̀ méjèèjì taya ajá nípa yan kan bí ọgbẹ́ pioneer fún ìròyìn kúmọkùmọ. Agogo 16:16 ní iwájú ilé The Twins Fashion ní ìlú London. Apostle, we hear of this. Aṣíwájú fún ọba Sànúsí ní rúmà ń palọ̀ kan tí kò ní tọ́lẹ́ẹ̀tì ní ìlú Ajégúnlẹ̀. As refugee gbàù lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin. Ìròyìn yìí wáyé láti iléeṣẹ́ Ojúkòkòrò Evangelical Ministry orí òkè Fòmátà ni ẹ ti ń gbọ́ ìròyìn náà. Gbajúgbajà aláwàdà ni tí gbogbo ayé mọ̀ sí Alhaji Òkúnnù wá mú ìmọ̀ràn kan tí kò mọ́gbọ́n wá dání ní iwájú ilé Naira Marley lákòókò tí broda Wálé tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí aka owó náà ni jẹ ẹ̀fọ́ tí kò mọ bí Naira Marley ṣe ṣe é níbi ìkómọ Rẹ̀mí Àlùkò. Naira Marley ṣe ẹ̀fọ́ níbi ìkómọ Rẹ̀mí Àlùkò fún láti jẹ́ kí wọ́n bu ewé díẹ̀ sí. Ọ̀gágun aláwàdà ní sọ wípé bí gbogbo ọmọ Nàìjíríà bá lè máa gbọ́ rẹ́kọ̀dù St. Janet ní ìgbà gbogbo ó dá òun lójú bí àdá pé àrùn kòrónà náà kò ní pẹ́ ká ẹsẹ̀ nílẹ̀ ní ìlú Nàìjíríà. Ẹ ṣé bí ẹ ti ṣe ń wò sùn bí ẹja inú agolo láti gbọ́ ìròyìn kúmọkùmọ náà. Okay, continue. Òkúnnù wá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé bí ènìyàn bá wo ojú St. Janet àti firstborn president ìlú China dáadáa kò sí ìyàtọ̀ láàárín Pampers àti Papatos síbẹ̀. I think they should call police for this boy. Kò rọgbọ ní ìlú Ìjòkò ní ọjọ́ Sátidé tí ó kọjá yìí látàrí èdè àìyedè tí ó ṣẹlẹ̀ láàárín ọba Ìjòkò àti Muslim ọmọ Adésànyà tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí MC Olúọmọ. Ní kété tí MC fi ojú kan ọba Ìjòkò ni ó ti fi igbe ńlá kan bọnu pé kábíyèsí ẹ ti ní kòrónà, kábíyèsí ẹ ti ní kòrónà, kábíyèsí ẹ ti ní kòrónà. Èyí ló mú kí ọba Ìjòkò pa ìbínú pọ̀ tí ó sì fa sọyàmọ́ MC lọ́rùn tí ó gbé eyín lé létí tí ó sì gé etí rẹ̀ jẹ ṣùgbọ́n etí náà kò jábọ́ gẹ́gẹ́ bí ìròyìn kúmọkùmọ ti wí. Láìmọ̀ wípé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Corona Toyota ni MC rà fún ọba àti àwọn òṣìṣẹ́ báǹkì kan tí wọ́n ṣe iṣẹ́ ìjọba déédéé fún ìlọsíwájú ìlú Ìjòkò. Ìròyìn kúmọkùmọ sì ń lọ lọ́wọ́. Ṣé ẹ gbàgbé iléeṣẹ́ Chips and Dat tí wọ́n wà ní ìlú London ní Dustin tí mo sọ fún yín wípé oúnjẹ kóúnjẹ tí ẹ bá fẹ́ bóyá ti òyìnbó àbí ti Áfíríkà ẹ lọ sí iléeṣẹ́ Chips and Dat àbí ẹ fẹ́ ṣe ìgbéyàwó tàbí ìkómọ àbí mítìn kan lẹ fẹ́ ṣe ni wọ́n ní gbọ̀ngàn tí ó gba ènìyàn 300 wọ́n sì ń bá ní ṣe oúnjẹ ìyún olópò. Ẹ Google Chips and Dat ẹ ó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ tí ó kù ní orí fọ́nrán. Ẹ má gbàgbé Lord Taylor tí ó ń bá ní kó ẹrù níbikíbi wá sí ìlú Nàìjíríà ìyún cargo money transfer bí ẹ bá tún wá dé ìlú London tí ẹ fẹ́ ilé olówó pọ́ọ́kú tí kò ní ní lára tí ó sì dára ju hòtẹ́ẹ̀lì lọ ẹ pè Lord Taylor wọ́n ó fi fún yín wọ́n ó sì bá yín ṣe àgàgà tí ẹ tún ní ẹrù wọ́n ó bá yín gbé láti ìlú London wá sí Nàìjíríà ẹ Google Lord Taylor ẹ ó bá ẹ̀kúnrẹ́rẹ́ pàdé níbẹ̀. Tóyìn Àyìnmákù ló kọ ìròyìn yìí fún wa nígbà tí ọba Ọọ̀ni of Ifẹ̀ tú sí èdè ìbíní èmi ọmọ yín ọmọ akọgun ṣèpátá
ọmọ ẹ̀yìn ṣèlè yan kan bí ọgbẹ́ igúnnugúbà lórùlé ojú tó lé ojú tó ko ni mo kà á fluently sí etí ìwòran yín gbogbo wa ni kí ẹ mú o tó ẹ̀yin èèyàn mi nílé ẹ subscribe kí ẹ share kí ẹ sì comment ṣe mọ̀ pé àtìlẹ́yìn yín náà ló gbé ìròyìn kùmọ̀kùmọ̀ró akíyín akíyín alùyín ní ọ̀gọ́ ẹnu tó ìyókù tó di ní ọjọ́ mẹ́jọ ó wu ni kí a pa ajá ní Mushin àwọn Kàlàbá ni kò jẹ́ o imú yín ni kí ẹ máa fi mí o. Yes, my people, my name na Kumo Kumo. I dey report this news direct from London. See that back where they write chips and that. Na there you go chop good food o. African food or Oyinbo food. You want to chop chips and plantain and chicken? Come to Chips and that now.